lórí ọ̀rọ̀ brother mi Akeugbagold àti brother mi Saidi Shittu. Torí brother Akeugbagold àfa Akeugbagold ìmáàmù fáwọn tán jẹ́ ìmáàmù fún Akeugbagold torí mi ò kí ń ṣe muslim tèmi lọ́dà bàtí bọ̀dá mi tó jẹ́ àfa Saidi Shittu àwọn ló mọ àfa so anyhow ibi àfa ṣáà ni wọ́n but whatever tó bá ṣe pé ọmọ Yorùbá ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n bọ̀dá mi ni wọ́n ẹ̀jẹ̀ mi ni wọ́n but tí ó bá ti kí n ṣe ọmọ Yorùbá o family but nǹkan tó kàn involve pẹ̀lú olóyè Sunday Igboho ni mo fẹ́ clear. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Brother Akeugbagold, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ múre. Ọ̀rọ̀ yẹn náà kì í ṣe gbogbo alámọ̀rọ̀ yẹn. A kò sọ síta ni pé ìgbà tí kò síjà kò sí wàhálà kò sẹ́nìtì. Ẹ mọ̀ pé ìgbà tẹ́ fẹ́ dọwọ́ rú gbà yẹn pẹ̀lú ọ̀gbẹ́ni kan báyìí máa ń ṣe wọ́n pẹ̀lú olóyè gbà yẹn. Mo pọ́ síta mo gbá yín wọ́n ni. But wọ́n ní tí mo gbá yín kì í ṣe pé bóyá fún anything kì í ṣe pé bóyá fún jà fún pé kírú ẹ má bàa ṣẹlẹ̀ mọ́ ni ẹni irú mi lábúrò ẹ̀dẹ̀ ní irú mi tẹ́ ń tọ́jú tẹ́ ń bọ́ gẹ́gẹ́ bí bóyá ẹbí àbí nǹkan so brother Akeugbagold mi lè rí yín fín nǹkan tí mo kàn fẹ́ clear ní nǹkan tẹ́ sọ ó dẹ̀ dàbẹ̀ ṣe observe torí pé ẹni téèyàn bá ń bá rìn náà lèèyàn máa rò pé bóyá náà sì ti bá ṣe anything tó bá jọmọ́ bóyá bí nǹkan tó dùn àwọn èèyàn díẹ̀ kò sí nǹkan táwọn èèyàn máa sọ àwọn èèyàn lè sọ pé àbólóyè Sunday Igboho ló rán ni orí ẹ kí n máa ń bì careful mi kì í ṣe anyhow ẹ máa wògbà tó mi yálé ṣe mistake gbogbo first thing táwọn èèyàn kọ́kọ́ fi attack wọn ni pé olóyè Sunday Igboho mọ̀ ń pa ẹ̀ mẹ́wàá ẹni ẹlẹ́ni wọn mọ̀ ń pa anything nǹkan tí bá ṣe ń bí olóyè Sunday Igboho mọ̀ ń pa ẹ̀ nǹkan tẹ́nibọ̀dì àyàfi tó lóyè Sunday Igboho bá sẹ́ndé ó dẹ̀ máa ń scarce wọ́n sì ní wá ẹni tó bá jẹ́ pé urgent message ní olóyè Sunday Igboho ní Saheed bá mi sọ kìíní níta bọ́ta bá mi sọ nǹkan báyìí wọ́n bu anybody wọ́n bẹ̀yẹ̀ nǹkan já o bá mi sọ nǹkan tó irọ́ tó ń pa yẹn lórí mi yẹn bá mi clear ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ olóyè Sunday Igboho tí ìran yẹn wá sí public wá jàrí bàbá Akeugbagold olóyè Sunday Igboho kò rán tó bá bú o tó jẹ́ pé wọ́n fẹ́ fi tọmọlúàbí bó gẹ́gẹ́ bí wọ́n ṣe rí wọ́n fẹ́ fi ṣe ó lè fún lágbájá lésì nǹkan tó sọ yẹn fún lésì gẹ́gẹ́ bó ṣe wí jáde bọ̀ kó lóyè Sunday Igboho kò kàn déédéé jókòó síbi kan kó dẹ̀rù kó lóyè Sunday Igboho wá rí ti ẹrù tó yẹn débi táwọn máa bọ́ síta kó kàn máa búyàn kò sí irú ẹ̀ tí ṣẹlẹ̀ rí brother Akeugbagold ẹ kú iṣẹ́ Ọlọ́run a máa fún yín ṣe o olóyè Sunday Igboho kò rán kì í ṣe olóyè Sunday Igboho ló sponsor Mr. Saidi Shittu láti àtàkì yín o ẹ̀yin àfà lẹ́ ń bára yín fa fíìmù olóyè Sunday Igboho kì í ṣe muslim so ẹ má rò pé èèyàn máa wá ṣàánú yín tí bẹ́ẹ̀ náà tó lóyè Sunday Igboho bá rí bẹ́ẹ̀ ó yẹ kán ti bójú Yorùbá jẹ́ látọjọ́ yìí olóyè Sunday Igboho kì í ṣe ẹni tá máa tẹ̀lé èèyàn tá tó wá máa jẹyàn lẹ́sẹ̀ tẹ́ ẹ ti rìn súnmọ́ wọn kí tó rìn súnmọ́ wọn ó possible but ẹnu wọn bá tí mo rìn súnmọ́ olóyè Sunday Igboho mo mọ̀ wọ́n tán bólóyè Sunday Igboho bá jẹ̀bà nísinsìnyí tínú wọn bá dùn wá sọ fún ẹ pé kódà mo sì jẹ̀bà tán ni kíní kan wọn nínú kan téèyàn fi ń pamọ́ olóyè Sunday Igboho ni òun lẹ́sẹ̀ tètè rí àṣírí wọn tọ́lọ́hún ìwọ̀nba ilé tọ́lọ́hún kọ̀ rí kẹrí fìrífìrí làwọn ìka èèyàn ṣe tètè rí wọn pé nǹkan kan wà ní wardrobe tó jọmọ́ dọ́là nǹkan kan wà nínú kíní kan tó jọmọ́ kíní kan tó fi wá rò pé bóyá olóńgbò náà máa ń dà kọ́lọ́ máa fi wálẹ̀ fàyè mú so in short bàbá wa Akeugbagold kò sí ẹnìkankan lọ́dọ̀ olóyè Sunday Igboho ní sáìdì olóyè Sunday Igboho ń bí pé kọ́ máa takù kí bọ́lá Saidi Shittu máa takù yín o ẹ̀yin àfà lẹ́jọ́ ń fèsì fíìmù yín o olóyè Sunday Igboho kì í ṣe muslim o téèyàn bá wà pẹ̀lú olóyè Sunday Igboho ó wà pẹ̀lú wọn ni o ọ̀tọ̀ ni wà á tiẹ̀ tó gbé wá líǹkì mọ́ olóyè Sunday Igboho kò yé yín so anybody tó bá ṣe mistake online tàbí tó bá fuck up ẹ kọ́kọ́ wádìí ohun gbogbo dájúdájú o kò ṣe olóyè thank God pé ẹ̀yin náà ẹ ṣe under maybe now màá tún wá fọ opportunity sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Wùmí ìyàwó Mohbad gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ìyàwó Mohbad bẹ́ẹ̀ náà ni màá ṣe pé káyé lè mọ ẹni tí mo bá sọ̀rọ̀ èpè tó ṣẹ́ fún bàbá ẹni tó pè ní ọkọ ẹ̀ ó ti fi hàn pé Mohbad ò belong to you torí tí Mohbad bá belong sí ẹ ẹni tó ṣépè fún yẹn orúkọ ẹ̀ náà ló ń jẹ́ gbogbo dragging tó ń ṣẹlẹ̀ ní online just to confirm who is who ni kì í ṣe pé bí ẹnìkan gbàdúrà kó kú kò sẹ́nìkan tó gbàdúrà kó kú kò sẹ́nìkan tó gbàdúrà kí ilé àmùkù kò sẹ́nìkan tó gbé ìmọ̀ràn tẹ̀ pẹ̀lú ẹ but kí ìṣòro náà má bàa dé bá ìwọ fún ara ẹ lọ́jọ́ iwájú náà ṣe ní kó try ṣe DNA káwọn bàbá ọkọ ẹ lè confirm pé kí family tí wọ́n ní ẹ o tó bá ṣe DNA ìwọ náà clear ara ẹ
Ògún gbọ́ bó jẹ́ di Ògún gan ló lọ tó lọ ṣépè ńbẹ̀ pé àdàbí tó bá jẹ́ pé wọ́n ló pa Mohbad ìtara yẹn á jẹ́ kéèyàn tètè turn up pẹ̀lú ẹ pé ọmọ yóò bọ̀ gọ́gọ́ sí kinní o but ó dédé jáde sí ó ṣépè fún bàbá Mohbad kéèsì yẹn ti clear ó ti sọ fún wa tán kó tó ní liver láti ṣépè fún bàbá ẹni tó pè ní bàbá ọkọ ẹ tó dẹ̀ náà ló bímọ fún ṣó mọ̀ pé ó dìpù ni màá dẹ̀ wá advice ẹ̀ má yẹ káwọn tó ń tì ẹ́ má yẹ kán tì ẹ́ ṣìṣe Wùmí àwọn tó bá ti gbé mátà wá bá ẹ pé kò wù wá báyìí sọ fún wọn pé káwọn náà kọ́kọ́ wù sí bàbá ọkọ tiwọn náà tàbí sí fámìlì tiwọn náà kí wọn náà ṣe wá rí sample ẹ̀ lára wọn má jẹun tì ẹ́ pọ̀npọ̀n mi sọ̀rọ̀ Mohbad mọ́ tipẹ́tipẹ́ èmi ò sí fún justice for Mohbad o torí Nàìjíríà láwa o but èmi kàn wà fún DNA for Liam ni tó bá jẹ́ pé Liam náà but gbogbo bó ṣe ń lọ yín sìn ó ti clear pé látòrí ọ̀rọ̀ placenta gan mo ti ronú ara mi pé wọ́gbó mátà yín ò kí ń ṣe mátà tí mo lè dá sí long kì í ṣe mátà tí mo lè dá sí long because bàbá ọmọ náà máa ń gbé placenta fún èmi ni mo gba placenta àwọn ọmọ mi méjèèjì èmi ni mo mọ bí mo ṣe ṣe mi mọ bí àwọn ti ẹ̀gẹ́ gan ni nǹkan tó bá wù mí mo lè fi ṣe bàbá ọmọ lónìí placenta ọmọ ẹ̀ so kò sí nǹkan tó yẹ kó jẹ́ argument nínú family torí pé bàbá ọmọ ló lọ́mọ ilé ìyá ìdí tí ilé ìyá fi lè claim ọmọ ni pé bóyá ìran bàbá ọmọ ti parun náà wà ó pé okay o bọ́ ìdílé bàbá ọmọ ṣì wà ṣé wọ́n ti gbé Èkìtì kúrò níbi tó wà yẹn ni gbogbo ẹ̀yin tẹ́ bá wà lájò ẹ lọ mọ́lé o kẹjẹ́ ká gbé ilẹ̀ wa lárugẹ I'm proud to be ọmọ Ìpẹ̀tù Ìjẹ̀ṣà and I'm also proud of my mother side Àkúrẹ́ mú lómi méje ó péjèjì lálà ọmọ amúdàsílẹ̀ fún gbẹ́nu tún ní ṣe I'm proud of them because my mother she's good to me abiyamọ gidi ni so ẹ padà sílé gbogbo ayé tẹ́ ń gbọ́ mi ẹ padà sílé kẹ́ lọ tún lé ṣe òyìnbó tẹ́ ń sọ ògbèyìn o ilẹ̀ nǹkan ti dàrú gan ó ti lọ fà gan so mo kàn sáré wọnú ẹ̀sìnra wọn ni adẹ̀kú ọdún akú ìyèdún but my people never lose guard ẹ rí i pé ìjàlámí àmì tí mo máa ń wọ̀ kiri yẹn mo wọ̀ lé ní mo mọ̀ mọ̀ wọ̀ ni ẹ̀yin gan máa fọ́ pé Saheed Ire gan ọmọ àrà ṣáà ni ẹ ṣá bẹ́ẹ̀ ni ọlọ́run akọ́wà mọ̀ ṣe ìpàdé wa bí oyin o. This is O훠DUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.